ṣàdédé ni àwọn aráàlú nílùú Ìbàdàn pàápàá jùlọ ní inú ọjà Bódìjà nílẹ̀ Ìbàdàn ni wọ́n rí Muyhdeen tí ó ń gbàárò nínú ọjà torí àtijẹ àtimu. Ó wá ṣe àwọn èèyàn ní kàyéfì, ó ń yà wọ́n lẹ́nu wípé báwo ló ṣe jẹ́, báwo ló ṣe rí tí ó fi di wípé irú Muyhdeen tó ti di gbajúgbajà, tó ti di ẹni tó nílé lórí, tó ní aya lọ́ọ̀dẹ̀, tó náà ti ń rọ́wọ́ mú lọ sẹ́nu nípasẹ̀ ìrànlọ́wọ́ bàbá Pastor Agbala Gabriel nílẹ̀ Ìbàdàn, tó tún fi wá di ẹni tí wá ń gbàárò nínú ọjà Bódìjà. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí fi ọ̀rọ̀ wá Muyhdeen lẹ́nu wò wípé báwo ló ṣe jẹ́, báwo ló ṣe bára rẹ̀ ń bí, tó sì kó tó sì rò wípé ohun tí ojú òun rí, tí ara òun tóun fojú winá ní ọ̀dọ̀ Pastor Agbala Gabriel ni ó mọ̀ ń kúrò lọ́dọ̀ wọn tóun fi bọ́ síta láti wá jíjẹ mímu wá sí inú ọjà Bódìjà, tóun fi di ẹni tí ń gbàárò nínú ọjà Bódìjà nílẹ̀ Ìbàdàn. Fídíò yẹn go viral, ó jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára débi wípé àwọn èèyàn wọ́n ti bẹ̀rẹ̀ sí gba ọ̀rọ̀ yẹn bí ẹni gbàgbá ọtí. Wọ́n ti gba ọ̀rọ̀ yẹn bí ẹni gbàgbá ọtí, ní kálukú ti ń sọ tiẹ̀, àtúntò mà àtẹ̀ntí ọ̀mà àtẹ̀ntí orí àtẹ̀ntí òrí. Ọ̀rọ̀ ẹnu Muyhdeen nìkan ni àwọn ọ̀pọ̀lọpọ̀ gbọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ èrò tiwọn lórí ohun tí wọ́n gbọ́ lẹ́nu Muyhdeen. Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá, tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì yín, ìkànnì wa Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Aburú ó kéré ó tóbi ni kò ní kàn wá o, lágbára àdẹ́dá. Yorùbá ní ọwọ́ tó bá ṣẹ́gun sí ní jọbẹ̀rẹ̀, ọwọ́ wa báyìí láfi gbáre ayé wa. Àní ṣàṣedànù, àní ṣàṣeré, àní ṣàṣejẹ, lágbára àdẹ́dá. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa Òye Ọ̀rọ̀, níbi tá a ti máa ń fi làákàyè ṣe àtúpalẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá, orílẹ̀-èdè Nàìjíríà, ilẹ̀ Áfíríkà àti káàkiri àgbáláyé. Tẹ́yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onímọ̀, ẹ̀yin olóye tẹ́ ń wò wá, tẹ́ ń gbọ́ wá káàkiri àgbáláyé, tẹ́ sì bá ní fi làákàyè ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí a bá ṣe mú wá fún yín. Níbo la wá ń lọ lénìí lórí ètò? Kí ni àwọn n tó jẹyọ nínú ìròyìn tí a mú wá fún yín tá a fẹ́ ṣe àtúpalẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa? Orúkọ tèmi ò yí padà, Tajudeen olówó òkèrè lórúkọ tèmi. Ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà, ẹ̀ṣọ́ kò yí ni mí, ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ. Gẹ́gẹ́ bí ìṣe wa lénìí, a mẹ́nubà àbẹ̀wò ìkíni tí àwọn ìgbìmọ̀ mọ́gàjí nílẹ̀ Ìbàdàn, ìyẹn àwọn olórí àdúgbò kọ̀ọ̀kan nílùú Ìbàdàn, bí wọ́n ṣe gbéra tí wọ́n lọ ṣe àbẹ̀wò ìkíni sí olóyè Dotun Sanusi tí í ṣe jagun Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Kí ló jẹyọ nínú àbẹ̀wò tí àwọn mọ́gàjí ilẹ̀ Ìbàdàn tí wọ́n ṣe sí olóyè Dotun Sanusi nílẹ̀ Ìbàdàn? Kí ni olóyè Dotun Sanusi, kí ló bá wọn mọ́gàjí yìí sọ? Kí làjọsọ wọn, kí làbọ̀ ìpàdé àti ìkíni yẹn? A mú wá fún yín nínú àtúpalẹ̀ ọ̀rọ̀ wa tí a bá wọnú ètò lọ nísànsán. Bákan náà, a mẹ́nubà ibi tí nǹkan dé dúró lórí ọ̀rọ̀ minimum wage, ìyẹn owó tí òṣìṣẹ́ tó kéré jù lórílẹ̀‐èdè Nàìjíríà tí ó máa gbà gẹ́gẹ́ bí owó ọ̀yà
níbo ni nǹkan dé dúró? A gbọ́ wípé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ NLC àti TUC wọ́n ti so ìyanṣẹ́lódì wọn rọ̀. Kí ló bí? Kí ni tuntun tó tún súyọ lẹ́yìn tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n kéde wíwọ́gilé ìyanṣẹ́lódì tí wọ́n gùn lé lánàá ọjọ́ ajé Monday? A mú àtúpalẹ̀ ọ̀rọ̀ wá fún yín lórí rẹ̀ tá a bá wọnú ètò lọ nísànsán. Bákan náà, lórí fídíò kan tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára lánàá ọjọ́ Monday sí òní ọjọ́ Ìṣẹ́gun, wípé ọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Muyhdeen tí gbajúgbajà wòlíì Gabriel, Pastor Gabriel àbí Prophet Gabriel tí Olúwa gba ọwọ́ wọn ṣe àánú fún, tó fi di onílé lórí, tó fi di aláya nílé, wípé ọkùnrin yìí ó padà, pé wọ́n rí, ẹ̀já sọ wípé wọ́n rí ní inú ọjà Bódìjà nílẹ̀ Ìbàdàn, níbi tó ti ń ṣe alábàárù, táwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí bi léèrè ọ̀rọ̀ wípé kí ló dé, báwo ni ó ṣe di ẹni tó tún gbàárù ní inú ọjà Bódìjà nílẹ̀ Ìbàdàn, tọkùnrin yìí tó sì bẹ̀rẹ̀ sí kà, tó bẹ̀rẹ̀ sí rò, tó sọ wípé ojú òun rí lọ́dọ̀ Prophet Gabriel tó ní Agbala Gabriel, ilé ìjọsìn Agbala Gabriel. Ṣùgbọ́n lẹ́yìn tí fídíò yẹn go viral, ó ní gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè tí mi lè pè ní ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn, ìyẹn Alhaji Oriyomi Hamzat, tí ó gbéra tó mú Muyhdeen, arákùnrin yẹn lẹ́yìn, tó sì mú lọ sọ́dọ̀ Pastor Gabriel pé ntò ń rí, ntò ń gbọ́rẹ̀ o. Kí ni ntò ṣẹlẹ̀ nígbà tí Alhaji Oriyomi Hamzat tó mú Muyhdeen dọ́dọ̀ Pastor Gabriel? A mú wá fún yín nínú àtúpalẹ̀ ọ̀rọ̀ wa. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, ẹ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí, kẹ́ ẹ sì tẹ notification bell, ìyẹn aago rán mi létí, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. Bákan náà, ẹ bá ní share prógrámù yìí kó lè káàkiri àgbáláyé, kó lè rìn jìnnà, kó lè débi tí a fẹ́ kó dé. Ẹ bá ní share rẹ̀ lórí àwọn social media platform yín: Facebook, Twitter, Instagram, YouTube, X, WhatsApp, TikTok àtàwọn social media platform míì tẹ́ bá ń lò, kó lè káàkiri àgbáláyé. Ẹ má tì lọ o, à ń padà bọ̀, ẹ kú kalẹ̀. Otasansan rédíò and TV. Gẹ́gẹ́ bí a ṣe mú wá fún yín, àwọn mọ́gàjí ilẹ̀ Ìbàdàn, léyìí tí mọ́gàjí Asimiyu Aríọrí tó léwájú wọn, tí wọ́n gbéra, tí wọ́n ṣe àbẹ̀wò lọ sí ọ̀dọ̀ ẹni tó ní ilé ìtura Ìlàjì tó wà lákàrán nílẹ̀ Ìbàdàn, ìyẹn olóyè Dotun Sanusi, tí í ṣe jagun Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Nínú àbẹ̀wò ìkíni yẹn, ó ní àwọn mọ́gàjí, ó ní wọ́n ti kan sáárá, tí wọ́n sì gbóríyìn fún olùdásílẹ̀ ilé ìgbafẹ́ Ìlàjì tó wà ní àkàrán nílẹ̀ Ìbàdàn fún bí olóyè Sanusi bó ṣe mú àwọn nǹkan mèremère, nǹkan ìdàgbàsókè tó lè mú kí ilẹ̀ Ìbàdàn kó wà lókè téńté láwùjọ àwọn ìlú lágbàláyé. Wọ́n kan sáárá sí, wọ́n ní àwọn ìgbésẹ̀ àti àwọn iṣẹ́ takuntakun, ìgbìyànjú tí olóyè Dotun Sanusi tó ń ṣe láti jẹ́ pé kí Ìbàdàn kó máa tẹ̀síwájú, kó máa dàgbàsókè, ni àwọn rí o, táwọn fi gbéra láti wá ṣe ẹkú iṣẹ́, ẹkú gbìyànjú sí olóyè
Dotun Sanusi tí í ṣe jagun Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Nínú ìròyìn míì, àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn Nigeria Labour Congress àti Trade Union Congress TUC, wọ́n ti kéde ìṣòro ìyanṣẹ́lódì eléyìí tí wọ́n gùn lé láti ọjọ́ Ajé, tí wọ́n gùn lé lánàá ọjọ́ Ajé, ọjọ́ Monday. Wọ́n kéde ìṣòro ìyanṣẹ́lódì yìí ní dédé aago 12 ọ̀sán ọjọ́ Ìṣẹ́gun Tuesday, ọjọ́ 4 oṣù kẹfà ọdún 2024, wípé àwọn fẹ́ fún ìjọba àpapọ̀ orílẹ̀ Nàìjíríà láǹfààní ọjọ́ 5 fún bí wọ́n ṣe pe àwọn fún ìjíròrò àti ìdúnàdúrà lórí iye owó tí òṣìṣẹ́ tó kéré jùlọ tí ó máa gbà lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ní ọjọ́ 5 péré òun náà ni àǹfààní tí àwọn fílẹ̀ o táwọn fi so ìyanṣẹ́lódì rọ̀, tó sì jẹ́ pé tíjọba àpapọ̀ orílẹ̀ Nàìjíríà tí wọ́n bá ṣe tán láti ṣe ohun tí àwọn ń béèrè fún láàrin ọjọ́ 5 yẹn, àwọn ó padà sí ẹnu ìyanṣẹ́lódì tí àwọn sọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n láti ìgbà tí wọ́n ti so ìyanṣẹ́lódì rọ̀ yìí, òun náà ni wọ́n ti wà nínú ìpàdé ìjíròrò ìdúnàdúrà pẹ̀lú ìjọba àpapọ̀ láti fẹnu òkò sọ́dún lórí owó tí òṣìṣẹ́ tó kéré jù lórílẹ̀‐èdè Nàìjíríà tí yóò máa gbà gẹ́gẹ́ bí owó ọ̀yà lóṣooṣù. Tẹ́ bá sì gbàgbé, tẹ́ bá rántí wípé ṣáájú ó ní ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà ó ní wọ́n ti takú lórí wípé àwọn ò lè san ju 60,000 naira gẹ́gẹ́ bí owó ọ̀yà lóṣooṣù fún òṣìṣẹ́ tí ipò rẹ̀ kéré jù lórílẹ̀‐èdè Nàìjíríà, tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà táwọn náà sì dúró lérí wípé àwọn ò lè gba owó tó kéré ju 494,000 naira gẹ́gẹ́ bí owó ọ̀yà, owó oṣù tó kéré jù tí òṣìṣẹ́ tó kéré jù lórílẹ̀ Nàìjíríà tí ó máa gbà gẹ́gẹ́ bí owó ọ̀yà, gẹ́gẹ́ bí owó oṣù rẹ̀. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ tí ò jọra wọn, tọ́rọ̀ àwọn méjèèjì jọra wọn, ẹgbẹ́ òṣìṣẹ́ àti ìjọba àpapọ̀, ó ní ó jẹ́ kí wọ́n gùnlé ìyanṣẹ́lódì ní àná ọjọ́ Ajé Monday ọjọ́ 4 oṣù kẹfà ọdún tá a wà yìí. Ṣùgbọ́n nígbà tí ìyanṣẹ́lódì àwọn òṣìṣẹ́ yẹn léyìí tí wọ́n bẹ̀rẹ̀ ní ọjọ́ Ajé ọjọ́ Monday ọjọ́ 4 oṣù kẹfà yìí, tí ó ti mú gbogbo nǹkan dágún, tí ọrọ̀ ajé orílẹ̀ Nàìjíríà tí ó ti dágún, tí nǹkan ò lọ bó ṣe tó àti bó ṣe yẹ láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀ Nàìjíríà, ó mú kí ìjọba àpapọ̀ kí wọ́n padà ránṣẹ́ pé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀ Nàìjíríà yìí pé ẹ wá, ẹ jẹ́ á tún jókòó wa jó, ẹ jẹ́ á tún ọ̀rọ̀ wa sọ lórí àtìmọ́ lórí ìdúnàdúrà wa. Ṣùgbọ́n lẹ́yìn ìpàdé tí ìjọba àpapọ̀ tí wọ́n pè wọ́n sí yẹn, àjọsọ wọn, mo rò bí òun ló padà bí kíkéde ìfirọ̀ ìyanṣẹ́lódì eléyìí tí wọ́n gùn lé yẹn. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, bí nǹkan bá ṣe ń lọ, bí tẹ̀síwájú bó bá ṣe ń wáyé lórí ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àti ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, a máa mú wá fún yín, a sì máa fi tó yín létí gẹ́gẹ́ bí ìṣe wa lórí ìkànnì yìí. Tiyín ni pé kẹ́ ẹ kíù, kẹ́ ẹ subscribe, kẹ́ ẹ dẹ̀ máa follow wa, kẹ́ ẹ tan notification bell láti máa mọ̀ bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìyẹn báyẹn. Nínú ìròyìn míì
tí a ti pàjùbà kókó rẹ̀ fún yín níbẹ̀rẹ̀ ètò tí a ní a ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ lé lórí. Òun náà ni fídíò kan tó jáde ní ọjọ́ Ajé Monday nígbà tí ọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Muyhdeen tí ayé ti mọ̀ mọ́ Pastor Agbala Gabriel, tí Pastor Agbala Gabriel tí wọ́n ṣe ìrànlọ́wọ́ fún, tí wọ́n ṣe àánú fún, tó fi di onílé lórí, tó fi di aláya lọ́dẹ̀, tí òun náà fi di ẹni tí ń rọ́wọ́ mú lọ sẹ́nu lọ́nà tí rọrùn. Ṣàdédé ni àwọn aráàlú nílùú Ìbàdàn pàápàá jùlọ ní inú ọjà Bódìjà nílẹ̀ Ìbàdàn ni wọ́n rí Muyhdeen tí ó ń gbàárò nínú ọjà torí àtijẹ àtimu. Ó wá ṣe àwọn èèyàn ní kàyéfì, ó ń yà wọ́n lẹ́nu wípé báwo ló ṣe jẹ́, báwo ló ṣe rí tí ó fi di wípé irú Muyhdeen tó ti di gbajúgbajà, tó ti di ẹni tó nílé lórí, tó ní aya lọ́ọ̀dẹ̀, tó náà ti ń rọ́wọ́ mú lọ sẹ́nu nípasẹ̀ ìrànlọ́wọ́ bàbá Pastor Agbala Gabriel nílẹ̀ Ìbàdàn, tó tún fi wá di ẹni tí wá ń gbàárò nínú ọjà Bódìjà. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí fi ọ̀rọ̀ wá Muyhdeen lẹ́nu wò wípé báwo ló ṣe jẹ́, báwo ló ṣe bára rẹ̀ ń bí, tó sì kó tó sì rò wípé ohun tí ojú òun rí, tí ara òun tóun fojú winá ní ọ̀dọ̀ Pastor Agbala Gabriel ni ó mọ̀ ń kúrò lọ́dọ̀ wọn tóun fi bọ́ síta láti wá jíjẹ mímu wá sí inú ọjà Bódìjà, tóun fi di ẹni tí ń gbàárò nínú ọjà Bódìjà nílẹ̀ Ìbàdàn. Fídíò yẹn go viral, ó jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára débi wípé àwọn èèyàn wọ́n ti bẹ̀rẹ̀ sí gba ọ̀rọ̀ yẹn bí ẹni gbàgbọ́ ọtí. Wọ́n ti gba ọ̀rọ̀ yẹn bí ẹni gbàgbọ́ ọtí, ní kálukú ti ń sọ tiẹ̀, àtòun tó mọ̀, àtẹ̀ntí ọ̀mọ̀, àtẹ̀ntí orí, àtẹ̀ntí òrí. Ọ̀rọ̀ ẹnu Muyhdeen nìkan làwọn ọ̀pọ̀lọpọ̀ gbọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ èrò tiwọn lórí ohun tí wọ́n gbọ́ lẹ́nu Muyhdeen tí wọ́n sì fi ń dájọ́. Ará àwọn tó bú Pastor Agbala Gabriel, ará àwọn tí wọ́n ní èèyàn burúkú ni Agbala Gabriel, Pastor Agbala Gabriel, ará àwọn tí wọ́n yìn, àṣírí àwọn tí wọ́n bú Muyhdeen gangan fúnra rẹ̀ wípé ọwọ́ rẹ̀ ni nǹkan yẹn wà tọ́rọ̀ rẹ̀ fi rí báyẹn. Ṣùgbọ́n fídíò yẹn òun náà ni gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè tí mo tún lè pè ní ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn nílẹ̀ Ìbàdàn, tó tún ní iléeṣẹ́ rédíò àgídìgbò 88.7 tó wà nílẹ̀ Ìbàdàn, ìyẹn Alhaji Oriyomi Hamzat. Bó ṣe rí fídíò yẹn tó sì gbọ́ wípé àwọn èèyàn ti fẹ́ gbé Muyhdeen lọ sí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀dọ̀ agbófinró, ṣùgbọ́n Alhaji Oriyomi Hamzat wọ́n dá sọ́rọ̀ yẹn, wọ́n pe Muyhdeen, wọ́n ní káwọn èèyàn máa gbé Muyhdeen yẹn bọ̀ sọ́dọ̀ àwọn. Wọ́n gbé Muyhdeen dọ́dọ̀ Alhaji Oriyomi Hamzat. Alhaji Oriyomi Hamzat wọ́n bá ní àwọn ò lè wòran, àwọn ò sì lè dá Muyhdeen dúró, kódà káwọn tó gbọ́n kankan lẹ́nu Muyhdeen pé àwọn ò mú dé ọ̀dọ̀ Agbala Gabriel láti gbọ́ tẹnu rẹ̀, láti gbọ́ tẹnu Pastor Agbala Gabriel náà, káwọn ò lè mọ bí ọ̀rọ̀ ṣe jẹ́ wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀. Alhaji Oriyomi Hamzat wọ́n bá gbéra, wọ́n mú Muyhdeen, wọ́n mú lẹ́yìn ọ̀dọ̀dọ̀ Pastor Agbala Gabriel. To God be the glory. Wọ́n gbá Pastor Agbala Gabriel, wọ́n bá nílé. Muyhdeen ó sọ tẹnu rẹ̀, ìyàwó Muyhdeen
òun náà sọ tẹnu rẹ̀ ṣùgbọ́n ẹ ti máa wà lórí ìkànnì yìí àti lórí ètò yìí pé àwa máa ń ṣe àtúpalẹ̀ àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ tá a bá gbọ́ tá a bá rí ni tẹ́yìn ọ̀jọ̀gbọ́n ẹ̀yin onímọ̀ tẹ́sí bá ní fi làákàyè àti òye ṣe àgbéyẹ̀wò rẹ̀ àwọn ò sí níbí láti dájọ́ láti dẹ́nìkan láre tàbí láti dẹ́nìkan lẹ́bi bí nǹkan bá ṣe rí òní àwa máa ń mú wá lórí ìkànnì yìí torí pé iṣẹ́ yìí yé wa a sì mọ òfin tó dé àti òfin tó gbé dúró torí pé broadcasters ó yàtọ̀ sí bloggers broadcasters làwa ó sì yé wa ìdí nìyẹn tí àwa kì í fi dájọ́ tí a kì í fi dẹ́nìkan lẹ́bi dẹ́nìkan láre lórí ọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ò mú wá gẹ́gẹ́ bí ohun tá a bá rí àti ohun tá a bá gbọ́ tẹ́yìn ọ̀jọ̀gbọ́n ẹ̀yin onílàákàyè tẹ́sí bá ní fòye gbé ṣùgbọ́n nínú ohun tí a rí dìmọ́ nínú ọ̀rọ̀ Muyhdeen àtìyàwó Muyhdeen pẹ̀lú Pastor Agbala Gabriel ó ní wípé wọ́n ní láti ìgbà tí Muyhdeen ní ẹ̀já sọ báyìí pé Muyhdeen ó ní òun ò rí òmìnira tó gẹ́gẹ́ bí ẹni tó ti tójú bọ́ tó ti lè dálé ayé rẹ̀ ṣe ní ọ̀dọ̀ ní àkàtà Agbala Gabriel látìgbà tí Agbala Gabriel tó ti ràn òun lọ́wọ́ ṣùgbọ́n ìyàwó Muyhdeen ó ní kìí ṣe wípé Pastor Agbala Gabriel kìí ṣe wípé wọn ò fún Muyhdeen ní òmìnira láti lè ṣayé rẹ̀ ṣùgbọ́n àwọn ìwà kan bẹ lọ́wọ́ Muyhdeen tí kò dáa tí kò sì tẹ́ òun gẹ́gẹ́ bí ìyàwó Muyhdeen lọ́rùn tí òun sì fi ń tó Pastor Gabriel létí pé àwọn ìwà yìí òun ló mú kí Pastor Gabriel kí wọ́n sáré pé wọ́n dúró kí wọ́n tún àmójútó ṣe fún Muyhdeen láti rí wípé àwọn ìwà tí Muyhdeen ń wù yìí ó ti ọwọ́ rẹ̀ bọlẹ̀ pé nígbà tí Muyhdeen bá bíṣì kò ní lè máa rí àwọn ìwà burúkú yìí ṣe bí ìwà wo bíi ìrìn àrè títa tẹ́tẹ́ wípé Muyhdeen máa ń lọ ta tẹ́tẹ́ ọ̀pọ̀lọpọ̀ owó tó bá rí níbi okòwò táwọn dá pé ló máa fi lọ ta tẹ́tẹ́ àti àwọn ìwà míì bí ìwà kànránú àti mímọ́ rìn kiri léyìí àwọn ìrìn tí kò ní lárí wípé ni ó mú kí Pastor Gabriel kó rìsẹ́dù àwọn ìrìn àjò rẹ̀ nípa Muyhdeen gbàtí Muyhdeen náà tí Pastor Gabriel náà mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ò yàtọ̀ sí ohun tí ìyàwó Muyhdeen náà ṣàlàyé Pastor Gabriel ní látìgbà tí àwọn ti ṣe ìrànlọ́wọ́ tí Ọlọ́run ti ọwọ́ àwọn ṣe ìrànlọ́wọ́ fún Muyhdeen tó fi donílé tó fi di ẹni tí òun náà ní ilé ìtajà pé ni àwọn ti sún sẹ́yìn nípa ìgbésí ayé Muyhdeen díẹ̀ ṣùgbọ́n àwọn ń rí wípé àwọn ń ṣe àmójútó lórí rẹ̀ wípé ó ń wá sílé ìjọsìn déédéé àwọn sì ń mọ́nítọ̀ rẹ̀ láti jẹ́ pé kí ayé rẹ̀ kó má tún padà sí bí àwọn ṣe rí ṣùgbọ́n nígbà tí Muyhdeen tó rí ìyàwó tó wù ú tó sọ pé òun fẹ́ níyàwó pé ni àwọn tún kọ́ńbà sínú ìgbésí ayé rẹ̀ padà nígbà táwọn sì tún ṣe ìyàwó fún un tán pé àwọn tún fà sẹ́yìn pé àyàfi ọjọ́ kọ̀ọ̀kan làwọn máa ń pé ọkàn tiẹ̀ káwọn ó ṣe àbẹ̀wò sí ọkùnrin yìí pé àfìgbà tí ìyàwó Muyhdeen tó ń padà fi tóun létí àwọn ìwà tí kò dáa tí wọ́n ní Muyhdeen ń wù bíi kọ́mọ rìnrìn àríkáàkiri kọ́mọ ta tẹ́tẹ́ pé àwọn ìwà yìí
pé ní àti kọ́ mọ́ sá ní lílé ìjọsìn ní church ó di pé kò wá church mọ́ pé ní àwọn tún fi padà sínú ìgbésí ayé rẹ̀ wípé bóyá táwọn bá tún ṣe àmójútó Muyhdeen díẹ̀ sí bóyá ìgbésí ayé rẹ̀ yóò tún nítumọ̀ sí bóyá yóò jáwọ́ nínú àwọn ìwà àìdá tí wọ́n ní Muyhdeen tó ń wù. Ìdí nìyẹn o pé ìgbà tí Muyhdeen tí ó wá fẹ́ di pé kò fẹ́ gbọ́rọ̀ tó fẹ́ di pé ìwà gidi rẹ̀ yìí ó ti fẹ́ kọjá bó ṣe yẹ pé àwọn mú kankẹ́rẹ́ àwọn fi nà á táwọn bá wí láti jẹ́ pé kó mọ̀ pé n tóun ṣe ọ̀dà. Lẹ́yìn ìgbà yẹn pé ní Muyhdeen ló padà jáde táwọn fi rí nínú fídíò tó fi di ẹni tí ń gbàrú nínú ọjà Bódìjà. Ṣùgbọ́n káwọ̀ máa ń lọ wò ná nígbẹ̀yìngbẹ́yìn wọ́n bi àbí ẹja sọ wípé nínú ọ̀rọ̀ Muyhdeen ó sọ wípé kí Alhaji Oriyomi Hamzat kí wọ́n bò ń bẹ Pastor Gabriel wípé kán fún un ní ìyọ̀ǹda kán fún un ní yọ̀ǹda kán fún un sílẹ̀ kóun gbé ìgbésí ayé òun bá ṣe wo òun kán fún un ní òmìnira total freedom. Nígbà tí Pastor Gabriel náà máa sọ̀rọ̀ wọ́n ní ọ̀yánu sọ̀rọ̀ ní wípé àwọn gan ti pinnu lọ́kàn àwọn wípé àwọn yọ̀ǹda rẹ̀ láti máa gbé ìgbé ayé rẹ̀ bó bá ṣe wù ọ́. Pastor Gabriel wọ́n sì mú ìwé ilé tí wọ́n rà tí wọ́n kọ́ fún Muyhdeen wọ́n sì gbélé lọ́wọ́ wọ́n sáìn rẹ̀ wọ́n sì gbélé lọ́wọ́ níwájú Alhaji Oriyomi Hamzat. Ṣùgbọ́n ìyàwó Muyhdeen ó wá ń bẹ Alhaji Oriyomi Hamzat pé kí wọ́n bò ń bẹ Pastor Agbala Gabriel kí wọ́n má yọ̀ǹda Muyhdeen. Alhaji Oriyomi wá ń jẹ́ kó yé ìyàwó Muyhdeen wípé já gbọ́ tẹnu ọkọ rẹ̀ gan jẹ́ ká bí òun gan léèrè pé bóyá ó ti ṣetán o láti kúrò ní Àgbàlá ní ìkáwọ́ Agbala Gabriel àbí kò tí ì ṣetán. Gbà tí Alhaji Oriyomi Hamzat tí wọ́n bi Muyhdeen léèrè ó ní òun ti ṣetán kán jẹ́ kó wọ́n máa lọ